ẹ káàbọ̀ sórí àgbàgbé Very Dark Lady Zabby Ọ̀gá Ńlá TV tó fohùn balẹ̀ sí ètò ilé wa nípa òṣèlú, ìgbéyàwó àti àṣà Yorùbá lọ́lọ́kan òjọ̀kan oríṣiríṣi lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì Zabby Ọ̀gá Ńlá TV. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ yá bá wa pín kó kárí ilé kó kárí oko. Very Dark Lady Ọ̀gá Ńlá TV, ìtúsílẹ̀ ọpọlọ àti ìtúsílẹ̀ ọkàn la dúró fún. Kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi mú kí wá pé àkókò ọjọ́ ṣe rí mú kẹ́yìn ìyá mú kẹ́yìn bàbá mú kí ẹ̀gbọ́n mú kí àbúrò èmi ọmọ yín náà ní olólùfẹ́ yín Very Dark Lady Ọ̀gá Ńlá. Ṣé dáadáa ni mo bá yín? Ó ti di dandan gbangba ni gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé ìgbà wo ni èmi ò mọ̀, àkókò wo ni mi ò mọ̀, fọ́ kí ni mo mọ̀? A máa bọ̀ nínú oko ẹrú. Ó ń ṣe ọmọ olóko bẹ́ẹ̀ ni kéèjì yẹn pọ̀ ibi tí inú kéèjì bó báwo la fẹ́ ṣe ọ̀nà bó la máa gbé gbà tírú nǹkan báyìí tó bá bẹ̀rẹ̀ sí ní lọ wọ́n nílẹ̀ kí má já sílé má já sódì ibì kan ló máa já sí lótìtọ́ àti tòdò táwọn kan bá sọ wípé bàbá wa ló wà ń bẹ̀ àwọn Fúlàní ti ṣe kíní kan lálálálá ó ti ẹ̀ tó di pé mo wọnú agbami ètò ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo eléyìí wípé a lè sọ wípé ojú àti etí nìkan la máa fi gbọ́. Èmi àti yín ní agbára lọ́wọ́ àṣẹ̀dá. Ọ̀rọ̀ ọmọ kóòtù òjìrì, ọ̀rọ̀ ọmọ Yorùbá, ọ̀rọ̀ àwọn ọmọ aládé, a máa fi aburú a máa fi pàtàn sẹ́yìn. Àwọn náà máa fi rere padà pàtàn bí eléyìí ni ìyá mi àti bàbá mi. Ṣé ti bá mi gbọ́wọ́ dé láì má ti gbọ́n kò kẹ́ bá mi gbọ́wọ́ dé ọ̀fẹ́ ni. Ẹ bá wa fi comment sílẹ̀, ó máa ń ran program lọ́wọ́ ni. Ẹ jẹ́ bá wa share sí àwọn group tẹ́ bá wà. Ẹ ṣé gan ni. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sáré lọ gbé fídíò wa, ẹ máa bá mi kà lọ, let's go there. The oldest country in the whole world. Ethiopia is the only few African countries where African culture is deeply preserved and undiluted. You get to the point now. Ethiopia is the only African country that was never colonized. Today's date in Ethiopia calendar is 11th May 2018. 2018. While the Western world are busy running to 2026, Ethiopia is taking their time. Ethiopia is taking their time. You get to the point now. The next day in Ethiopia starts from 6 a.m. while European time starts from 12 a.m. The next day starts when you see the rising sun. That Ethiopia is the only country that understands this state. You get to the point now. Ethiopia, you see, community in Ethiopia is topmost priority. You see, everybody is outside. They don't play with their culture. They don't play with culture. Everybody is outside, uniting, talking together like family. You get to the point now, if you want to learn more about Africa, you need to come to Ethiopia. Ethiopia is the only place where you learn the real African history, the undiluted African history. I mean, Addis Ababa, the beautiful flower. This is Addis. Addis means beautiful flower. Human race started here in Ethiopia. Adam and Eve is Ethiopia. Jesus Christ is Ethiopia. Garden of Eden is here in Ethiopia. Man, I love Ethiopia, man. For real, for real. Ethiopia is so beautiful. Ethiopia is so cultured. Ethiopia is preserved and reserved. You get to the point now. Ethiopia is preserved and reserved. They are not running fast like the Western world. They are taking their time according to nature. According to nature. Because tell me why you say the next day start from 12 a.m. when you've not even seen the rising sun. You are not even sure whether you will see the rising sun. You are saying, oh, this is another day. It's not possible. In Ethiopia, the next day starts from when you see the rising sun. When you see the rising sun, because you can never be smarter than nature. Now, mo rò pé gbogbo wa la rí, gbogbo wa la gbọ́. A mọ̀ wípé àkọọ́lẹ̀ ẹ̀dá kò ní tàsé. Nǹkan bó máa ṣe rí kò ní ṣaláì má rí bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ sìn, àní a máa fi aburú a máa fi pa ìtàn kọjá ni. Rere lójú owó ń rí. Kò sẹ́ni tó lówó lọ́wọ́ tí inú ẹ̀ ò ní dùn. Kò sẹ́ni tó ní ọmọ lọ́wọ́ tí inú ẹ̀ ò ní dùn. Ire ní ojú wa ló máa rí lágbára lọ́wọ́ àṣẹ̀dá. Now, mo rò wípé a rí bó ṣe lọ sí. Kẹ wá wo inú ìgbèkùn àti bí àwọn generation ilé bí wọ́n ṣe lè gbára wọn kúrò
nínú oko ẹrú torí nǹkan tí wọ́n fẹ́ jẹ́ tó ń gbàgbé nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn wa ọ̀la. Bẹ́ẹ̀ ni, màá lọ gbé, mi ò ní gbé yẹn wá. Bó bá bá wa, ọba wa Olúbàdàn, wọ́n tún ti ṣèmíì o, wọ́n tún ti ṣèmíì, wọ́n tún ti ṣe tuntun. Tírú wọn bá ti pé bíi 10, nǹkan tá à ń sọ yìí kọ́ la máa sọ. Everybody náà cage, everybody náà kó lóko ẹrú, àtọba àtìjòyè àti gómìnà àti president gan. Ẹ máa rí ibi tán ti gbé president, tán ti ń gbé ní kò ń ṣe bọ́ a máa sọ̀rọ̀ débẹ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ gbọ́ nǹkan tí bàbá wa Olúbàdàn wọ́n tún ti ṣe bẹ́ẹ̀. Ẹ bá ń gbé pé bàbá Olúbàdàn ti ṣe bẹ́ẹ̀, àmọ́ ọmọ tó máa ṣe, ìyẹn ni àwọn ìyá wa ń gbà ẹ̀ máa ní àwọn ọmọ tó máa ṣe, torí ẹ̀ náà ṣe ń bí méjì, tán máa bí méjì báwo, tán máa bí 10, 12, torí pé wọ́n sọ pé àwọn ẹni tó bá dánrú ẹ̀ wò ń sìn, lámbà máa gbé, ó máa jẹ lámbà. Now, ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ nǹkan tí bàbá wa Olúbàdàn, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. Ẹ má tí ì lọ o, ẹ lọ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan, let's go. Mi ò ní jẹ́ kó gùn bó ṣe lè wọ́n fún wọn. Let's go there. Kí ló ń kúkú báyìí? Bàbá mi Olúbàdàn, kádé ó pẹ́ lórí o, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, but kí lẹ̀ ń cook? Kí lẹ̀ ń cook báyìí? Ẹ̀yin tèmi, ṣé ń rí? Mi ò ń fẹ́ gbọ́kànlé àwọn ọba aládé ilẹ̀ Kóòtù Òjìrè, mi ò fẹ́ gbọ́kànlé wọn jù. Mi ò fẹ́ gbọ́kànlé wọn jù nítorí pé the way tí wọ́n ṣe ń move kò fẹ́ yé wa. Àwọn ọba aládé ilẹ̀ Kóòtù Òjìrè, the way tó ṣe ń move kò fẹ́ straight. Mi ò fẹ́ gbọ́kànlé wọn tán. Even though ọba Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ń gbìyànjú gidi gan. Tó bá ti di pé kí wọ́n gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ, pàápàá jùlọ ìṣẹ̀ṣe, tó bá ti dìyẹn, Ọọ̀ni of Ifẹ̀ mo gbé fún wọn àtàwọn ọba kọ̀ọ̀kan, Olówù, Kútá, gbogbo wọn yẹn, Àtaọ̀jà of Òṣogbo náà wọ́n gbìyànjú níbi ààyè yẹn pé kó gbé àṣà àti ìṣe lárugẹ àti ìṣẹ̀ṣe. Wọ́n gba ìṣẹ̀ṣe láyè dáadáa. Àmọ́ Aláàfin of Ọ̀yọ́ wọ́n gba ìṣẹ̀ṣe láyè, but the way tó ṣe move these days kò fẹ́ yé mi. Wọ́n láwọn nǹkan tí mò ń rí nípa ohun tí ò fẹ́ yé mi. Then Olúbàdàn, pẹ̀lú nǹkan tó Olúbàdàn ń kùkù lọ́wọ́ yìí, dàbí nǹkan kan tó dáa fẹ́ jáde látàrẹ̀, because ìròyìn tó ń jà yìí wọ́n ní pé Olúbàdàn wọ́n ní wọ́n lọ visit bàbá wa Sanwó-Olú nílùú Èkó, ìyẹn gómìnà ìlú Èkó, gọ́vùnà Babájídé Sanwó-Olú. Nígbà tí wọ́n ń sọ̀rọ̀ tó ń ṣàǹṣe gbogbo ọ̀rọ̀ tó ń sọ, gbogbo discussion tó ń ní, wọ́n ṣàṣọmọ́rọ̀ wípé gọ́vùnà Babájídé Sanwó-Olú wọ́n gbìyànjú láyé ààrẹ gẹ́gẹ́ bí gómìnà Èkó, wọ́n gbìyànjú especially in terms of infrastructure and development, urban development ní ìlú Èkó, pé wọ́n kí wọn ìyẹn Olúbàdàn, bàbá wa Ládọjà, wọ́n kí wọn. Bàbá Olúbàdàn tó wá sọmọ́rọ̀ wípé ara nǹkan tí ó yẹ kí àwọn traditional rulers, àwọn monarchs ilẹ̀ Kóòtù Òjìrè, àwọn tó yẹ kó máa, àwọn rights kan tó yẹ kó máa enjoy, wọ́n fi ń dun àwọn, pé kí àwọn olóṣèlú ilẹ̀ Kóòtù Òjìrè kí wọ́n ṣe kíni, kí wọ́n fún àwọn ọba ilẹ̀ Kóòtù Òjìrè náà traditional rights tó ṣe gbòógì, so that wọ́n á lè pàṣẹ gẹ́gẹ́ bí ọba táwọn jẹ́, wọ́n á lè ṣiṣẹ́ ọba wọn, wọ́n á play role wọn, especially in terms of pé kó develop àwọn ìlú wọn. Pé for a very long time àwọn ọba has been deprived of some rights and some roles, traditional roles tó wà very important, pé káwọn kíjọba kan ṣe kíni, kó iṣẹ́ lórí ẹ̀. Ìròyìn dùn mọ́ mi gan nítorí key point, one very key point ni bàbá wa Kábíyèsí Olúbàdàn, key points ni wọ́n dárúkọ yìí. Bó ṣe sọ̀rọ̀ lórí ẹ̀, inú mi dùn gan. Bó ṣe yẹ kó rí nìyẹn. Irú àwọn kan tó yẹ kí àwọn ọba wa kí wọ́n máa sọ, ọ̀rọ̀ tó yẹ kó máa sọ, ọ̀rọ̀ tó yẹ kó máa bá àwọn olóṣèlú wa sọ, irú ẹ̀ lélẹ̀. Normally nílẹ̀ Kóòtù Òjìrè yìí, bí Olódùmarè ṣe dá ilẹ̀ Kóòtù Òjìrè yìí, bí àwọn alálẹ̀ ṣe tó ilẹ̀ Kóòtù Òjìrè yìí, normally àwọn ọba ó yẹ kí wọ́n ṣe kíni, ó yẹ kí wọ́n lẹ́nu, wọ́n ní agbára ju àwọn olóṣèlú lọ. Àwọn ọba wa, yes, ìdíwé tí Olódùmarè ṣe design ilẹ̀ Kóòtù Òjìrè, kò yẹ kí gọ́vnà ní agbára ju ọba lọ normally. Nǹkan tí bàbá wa
Olúbàdàn bàbá wa Ládọjà tó ń bá gọ́vùnà Babájídé Sanwó-Olú sọ yìí, gọ́vùnà Babájídé Sanwó-Olú yẹ kó máa lọ bá àwọn ọba fún consultation pé òkè òun ti ń serve àwọn ará ìlú o, pé kí nìkan tó bá fẹ́, àwọn ọba ló yẹ kó máa pàṣẹ fún àwọn olóṣèlú, Supreme Council of Obas, then governor, prime minister, ọba under àwọn ló máa wà. Normally bó ṣe kó rí, ó yẹ kí ọba ṣe kíni, ó yẹ kó bá ní political power ju politician gan lọ. Àwọn ọba wọ́n ti like bẹ́ẹ̀ ni kí wọ́n ní agbára, wọ́n kàn ṣáà live, they are not really, wọn ò pàṣẹ kankan, àwọn ọba ò really pàṣẹ kankan, wọn ò really ní any serious impact in development society, they don't have. wọ́n kàn wá ń bí àzọba bí ceremonial title ní ọba fẹ́ẹ́ jẹ́ gan lẹ́kọ̀ọ́ tó jìnnà sí, yàtọ̀ sí àwọn ọba kan tó yẹ pé wọ́n dúró tán, pẹ̀lú báwọn ọba yẹn ṣe dúró tán gan, gọ́vnà sì tún lẹ́nu jù wọ́n lọ, tó yẹ kó rí bẹ́ẹ̀. The governor is supposed to be answerable to the Supreme Council of the Obas of that state tó ń govern. Ó yẹ kó máa fún wọn report ni, kó máa bless ẹ, kó máa bá wí, àwọn nǹkan tó yẹ kó ṣe, kó máa tọ́ sọ́nà, kó máa manage ẹ, kó máa supervise ẹ, kó mú sọ pé gómìnà yẹn ó ń serve àwọn aráàlú, because tó bá ọba ibi tó yẹ kó bá lágbára dé, ó yẹ kó bá pàṣẹ fún àwọn aráàlú, káwọn aráàlú dẹ̀ tẹ̀lé ọba. Tó bá dúró, tí gómìnà bá dúró, ọba ló yẹ káwọn aráàlú máa tẹ̀lé àṣẹ rẹ̀. Níbi pé àwọn gómìnà ló ń san sálárì fún àwọn ọba, àwọn president àbí ìwọ̀n ìbọ̀tọ̀ ṣàgbọ́ pé àwọn ọba ń gba sálárì, ṣọba kọ́ ló yẹ kó máa fún gómìnà sálárì. But it is the other way around. This is one of the effects of colonization. Kó ilé tí wọ́n kó wa lẹ́rú àti bó ṣe fi ẹ̀sìn, bó ṣe fi pín wa yà, òun ló gba àwọn olóṣèlú yẹn láàyè láti ní agbára ju àwọn ọba lọ. Torí pé àṣà culture àwọn tó kó wa lẹ́rú, àwọn òyìnbó, system of government wọn la ṣe ń lò. Which is this ìjọba democracy àbí civilian kíní kan tó ń ṣe ìjọba ní ìparọ́ tó ń ṣe judiciary. Monarchical system ló yẹ kó jẹ́ the superior system of government wa nílẹ̀ Kòtò Òjìrè. Kábíyèsí ọba Ládọjà, kò ní bàjẹ́ fún yín, ṣùgbọ́n bá wa Olúbàdàn adúpẹ́ lórí kí bàtà fọ́ lẹ́sẹ̀, kẹ́ ẹ bú kẹ́ ẹ tọ́, kẹ́ ẹ pẹ́ láyé. Àṣẹ. A máa rí yín bá. Àṣẹ. Àṣẹ Èdùmàrè. Àṣẹ o. Ọba Ládọjà yìí náà ló gbìyànjú bí olóyè Sunday Igboho ṣe padà wálé. Bẹ́ẹ̀ni. Grant olóyè Sunday Igboho ní freedom. Bẹ́ẹ̀ni. Ọba Ládọjà yìí náà ni. Bẹ́ẹ̀ni. In the short while tí wọ́n ti jẹ Olúbàdàn, wọ́n ti ṣe many things. Wọ́n ti lọ ọdún kan. Wọ́n ti ṣe many things. Wọ́n ti lọ ọdún kan. I'm still mo ṣe ń watch, but ó yẹ kí ẹ̀ka máa bó ṣe máa lọ náà. Ẹ mọ̀ Ìbàdàn, ẹ kú oríire o, ẹ sì lọ́ba tó gba yìí o. Ẹ sì lọ́ba. Now, a kí bàbá wa Olúbàdàn. Gbogbo ọmọ Kòtò Òjìrè, gbogbo wa la mọ̀ pé bàbá yìí, kó tó di wípé wọ́n fi bàbá wa ṣe Sunday Igboho sílẹ̀, kó tó di wípé wọ́n di ọba, ẹ ti gbàgbé, òun la ti ń dọ̀bálẹ̀ káàkiri, òun la ti ń dọ̀bálẹ̀ káàkiri, òun la ti ń kúnlẹ̀ káàkiri. Gbogbo nǹkan yẹn, ìkónilẹ́rù yẹn ti pọ̀ jù. Àti wípé ní Nàìjíríà, ìwọ tó bá lágbára ni, tó bá lówó, tó bá tún mọ̀ yàn, mi mọ̀ bóyá ẹ understand, ó lágbára, olówó, tún mọ̀ yàn. Irú ọba Olúbàdàn kò ń ṣe pé bóyá ẹsẹ̀ ló lò láti débẹ̀, àsìkò ẹ̀ tó ni, torí pọ́n tán bá ìtàn. Tó bá jẹ́ wípé lára àwọn olóṣèlú tá à ń sọ yìí, gẹ́gẹ́ bọ́n ṣe mú ọba bàbá wa Akeem Ọwádé tán fi síbẹ̀ pẹ̀lú agbára la máa mọ̀ pé wọ́n fi wọ́n síbẹ̀. Wọ́n kàn fi bàbá tó wá bá wọn celebrate fi ṣáájú kan fi pa wá lójú ni. Ifá ò yan kankan, just go and come. Governor ló yan ọba. But normal thing ni pé ìṣẹ̀ṣe tàbí nǹkan tó bá fẹ́ ṣe kọ́kàn lọ kọ òun ni, that's all. Òun ló fi gbé wa ní gbogbo ńgbà yìí táwa fi wí pé Ifá ló mọ̀, Ifá ò mọ̀ nǹkan kan, governor ló mọ̀. Irú àwọn yẹn, irú ọba Ìwó, ẹ wo àtìgbà tó bá Ìwó ti débẹ̀, kí la lè nàka sí? Ẹ wo ọba Akeem Ọwádé yìí náà, ẹ wo ìgbà tí bàbá wa Akeem Ọwádé náà débẹ̀.
bí ìjà bí aṣọ bí wàhálà bí ìdààmú náà tó ti gbé wọn lọ sí kóòtù ń sìn wípé ó ń gborí adé lọ àwọn ibì kan tí ò yẹ kán lọ tí ò tí ì lo ọdún pẹ́ wo wàhálà tó ti dálẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá. Ẹ wá wo ọba tí ò tí ì lo ọdún kan, ká wá rí irú ọba yìí kó jẹ́ pé bọ́n ṣe ń ṣe é nìyẹn, báwo ni ò ṣe ní rí bó yẹ kó rí tó bá yẹ pé a rí irú ọba yìí mẹ́wàá. Wọ́n à lè rírú wọn torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba wọ́n ń lo ẹsẹ̀ láti débẹ̀ ni. Bọ̀ ó rí bó ṣe, ó tó bó yẹ kó rí. Ọba yìí wọn ò gbà lọ́wọ́ anybody, wọ́n ń tò ó ni. Ẹni tó máa kàn lẹ́yìn tiwọn náà, kudos to àwọn Ìbàdàn pẹ̀lú bó ṣe ń lọ. Ẹ má jẹ́ kán bàjẹ́, kò dẹ̀ ní bàjẹ́ lágbára lọ́wọ́ Aṣẹ̀dá. Wọ́n ti kó everybody, gbogbo èmi làwọn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ yẹn, wọn ò lè sọ̀rọ̀, wọn ò láṣẹ lẹ̀ because àwọn náà fi wọ́n síbẹ̀. Àwọn náà gbówó fún wọn gan tán fi túnṣe kíní ara wọn. Báwo ló ṣe fẹ́ sọ̀rọ̀? Báwo náà ṣe fẹ́ sọ̀rọ̀? Ibo lọ̀rọ̀ yẹn ti fẹ́ gbà wá láyé? Ẹ wo ti fídíò tí mo kọ́kọ́ gbé wá. Ẹ wo fídíò yẹn. Ẹ wo ìlú wọn torí wípé wọ́n ń ṣe, wọn ò yí padà. Ẹ wá wo nǹkan tí àwọn òyìnbó sọ àti àwọn kan tí làákàyè wọn tó shrink. Wọ́n máa ń sọ wípé Ọlọ́run ló wá kó wa lẹ́rú, àwọn ọba wọ́n máa ń gbẹ́sẹ̀ lé ìyàwó ni, wọ́n máa ń gbẹ́sẹ̀ lé kinní kan ni. At the end of the day, ṣebí àwọn òyìnbó tán gbé nǹkan wá ńsìn, èyí tán gbé wá, wọn ò gbé ẹsẹ̀ lé ìyàwó, wọn ò gbé ẹsẹ̀ lé oko, wọ́n gbẹ́sẹ̀ lé ìyáláyà wa ni. Wọ́n gbẹ́sẹ̀ lé ẹ̀mí wa báyìí, wọ́n gbé ẹsẹ̀ lé ni. Ṣebí ọba nígbà yẹn lọ́hùn tó bá ṣe àṣemáṣe, wọ́n máa ní kó ṣígbá wọ ọ̀kan, kó ní kó fi ìlú sílẹ̀. Nírú ìsìn ṣẹlẹ̀ ní kí gómìnà kó fi ipò sílẹ̀ because kò sí ọba mọ́. Àwọn náà ní power yẹn lọ́wọ́. Ẹ wo nǹkan ṣẹlẹ̀, bọ̀ mo mọ̀ wípé lágbára lọ́wọ́ Aṣẹ̀dásẹ̀, àní ṣe lásán, ojú òní tiwa. Ẹ bá mi ṣàmì àjọ àsíbẹ̀. Ẹ jẹ́ ká wá lọ. Eléyìí ti ṣe díẹ̀, bọ̀ a fẹ́ kọ́gbọ́n nínú ẹ̀ náà ni. Fún àǹfààní àwọn tó ń ti rí àti àǹfààní àwọn tí wọn ò tí ì rí, ẹ jẹ́ kí n sáré lọ gbé wá. No, go on. I wasn't going to make a commentary on that video, but I changed my mind. And the reason is, it has to be said. Nigerians are slaves. Nigerians deserve this. Any Nigerian who follows me, who's watching what's happening, who's complaining about how difficult life is, how insecurity is a problem in Nigeria, how expensive, you deserve it. And I hope your lives get significantly worse. Nigerians are slaves. There's no group of people today on this planet that God created whose purpose is to serve everybody else like Nigerians. Nothing will ever make Nigerians rise to revolt. I take that back. Nigerians are not slaves. Slaves are better. Slaves revolt. Look at Haiti. We have Haiti. Slaves revolt. Nigerians will never, nothing ever. It's not when Nigerians found out that our entire food sector is being given to a billionaire. We have one of the most arable lands in the world. That means anything you pick up, in any seed you pick up anywhere, you plant it anywhere in Nigeria, it grows. We have one of the most arable lands on the fucking planet, but we've taken our entire food and handed it to an American billionaire. Nigerians, what did they do about that? Go better. God, as worse than slaves, we'll figure it out. Nothing. For a while, Nigerians were on my comments. I'm pretty sure, I'm glad that I shut you motherfuckers up, because a lot of you were having the guts coming in my comments. Your father was a thief. Yes, your worthless ass, pathetic, useless parents were sitting back when my stealing parents were out there stealing, taking everything. What were y'all doing? Nothing. I'm here making all this noise. Let me tell you one thing. I don't give a fuck who says it. I am Hausa. I am Muslim. Do you understand what that means? Northern Nigeria practices Sharia law. That means today, if my papa died, God forbid, I get my share of inheritance. I don't give a fuck how fucked up it sounds. I don't give a shit if that man sees it today and goes, aha, he has been waiting for me to die. Now your problem be that.
It is my right. It is my fucking inheritance. It is your tax money, and I will ball with that shit. Fuck you, because you don't deserve shit. Nothing is good enough. Nothing will ever make Nigerians rise and say, this is it. They have a president that, not the president that, he was sleeping during his political campaign. Presidential campaign, this man was falling asleep. Look at him. Erdogan had to turn him to show him where he needed to face. He was walking, he fell down, cameras. Slaves. ẹ wo mi ò mọ ọ̀bọ yìí ò bọ̀ ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó ní pé wọ́n máa ń bùn wípé his father was a former slave ṣé kò ń ṣe ọmọ àbáṣàṣà àbọ̀mọ tani tó èmi ò tiẹ̀ mọ̀ rí first time tí máa rí fọ́nrán ẹ̀ lélẹ̀ bọ̀ fọ́nrán yìí hard truth ni o wọ́n ní bàbá òun ṣe hard wà truth láyé hard fact ọmọ tó jẹ́ ara àwọn wọn Nàìjíríà president ẹ dẹ̀ máa wo sùsùn ẹ dẹ̀ máa mọ̀ọ́mọ̀ máa ṣe ra yín ẹ máa mọ̀ọ́mọ̀ ẹ máa mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe yóò dá o ẹ dẹ̀ máa mọ̀ọ́mọ̀ máa ṣe tọ́dún mẹ́rin bá ti pé báyìí ọpọlọ yín máa ń sọnù ẹ kí ẹ máa ń gbàgbé máa ń ṣe yín ẹ ní short memory ẹ dẹ̀ wo sùsùn ẹ dìbò fún Buhari lẹ́ẹ̀mejì ẹ tún wo sùsùn ẹ tún dìbò fún Tinubu tá a bá mẹ́nu lọ́rùn sí ẹ ti máa pariwo ọmọ àlè bọ̀ ẹnu ẹ fọpọlọ rò ẹgbẹ́ sí dédé làákàyè ṣé irú èèyàn bíi Tinubu ló yẹ kó jẹ́ president pẹ̀lú gbogbo tó bọ̀bọ̀ ìsọ yìí ẹ̀yin ẹ̀kọ́ òrùmú kan béèrè ni o pẹ̀lú condition bàbá yẹn antecedent ẹ̀ àwọn kan ṣì máa ń rí bí messiah wọ́n ṣì máa ń tú àlẹ́ èmi ń tú àlẹ́ oppressor o èmi mọ̀ oppressor mi o I know the difference between my oppressor and èèyàn tó fẹ́ dáadáa fún mi o. Yorùbá nation la wa. ẹ̀yin lẹ ń bọ owó. àwọn ọmọ Yorùbá nation la wa. ẹ̀yin lẹ máa ń tú àlẹ́ ẹ̀yin lẹ lè dánú wò ó ẹ wò ṣùṣù ẹ dẹ̀ dìbò fún aláyé yìí. ẹni tó yẹ kó wà nílé kó máa mu juice kó máa wo TV kó máa sinmi kó máa gbádùn owó ẹ̀ gbogbo tó ti palẹ̀ kó máa gbádùn láìfù ẹ̀. bẹ́ẹ̀ni wọ́n ti dé bẹ́ẹ̀ni. ó tún fẹ́ lọ 2027 ṣe tún máa dìbò fún. irú Ṣèyí ni Ṣèyí àti ìyàwó ẹ̀. gbọ́dọ̀ sọ̀rọ̀ ìsọ̀lẹ̀ gbọ́ o kò sí nǹkan tí mo fẹ́ fi kún àmọ́ 2027 ẹ fúnra yín brain ni ẹ̀yin ọ̀dọ́ ìyàwó náà ti bàbá yẹn pa. ẹ̀yin ọ̀dọ́ ẹmọ age Tinubu nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣòṣèlú ẹ wo ìgbà yẹn látàyè nàdẹ́kù títí dì sìn so age tí Tinubu bẹ̀rẹ̀ òṣèlú yẹn ẹ̀yin ò lè kò tọ́ sẹ́yìn láti ṣòṣèlú àfi kẹ́ máa tẹ̀lé kọ́lọ̀ jẹ́ ẹ̀gbọ́n. ẹ̀yin rí i dá. now mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì mo mọ̀ pé wọ́n ti bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n tì wọ́n pa ni bàbá pẹ̀lú condition wọn everything in short tí yóò bá jẹ́ I'm pretty sure pé tí bàbá bá wà nínú ilé wọn máa lo wọ́ọ̀kà ọmọ 50 years ní ìlú wọ́ọ̀kà láti lè fi safeguard ara ẹ̀ because condition ẹsẹ̀ òun ló máa fà kò ń ṣe èjì ò mátà nígbà míì èjì ò mátà nígbà míì bọ nírú tí wọn ìyá mọ̀ wípé èjì ni a dẹ̀ máa rí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ó dàbí irú má jẹ́ ń dárúkọ ó dàbí irú èèyàn kan náà ni tó jẹ́ wípé ó ti ní ìṣù ẹsẹ̀ bóyá wọn wà níbi 50s nísìn túrò ẹ̀ bá máa dé bóyá bíi 70s for sure tí ò bá lo worst case take á máa lo wọ́ọ̀kà lára àwọn tó ń gbé gbogbo àwọn bus stop Nàìjíríà gbogbo àwọn olóṣèlú tó jọ ń fọ́gò fọ́bẹ̀ yẹn ara wọn náà ni and so on and so forth bẹ́ẹ̀ yẹn náà ó dàbí gọ́vnà oníjó náà ni pẹ̀lú weight everything it's not a age it's health condition irú bàbá bó ṣe wà ń bẹ̀ yẹn tó bá jẹ́ pé kinní bọ tó bá fi wheelchair títí débẹ̀ ó mọ̀ wípé òun ò ní lọ ní 2027 tóun bá lo wọ́ọ̀kà débẹ̀ òun ò ní lọ à ń ṣe president náà lélẹ́yìí bí ìgbà tó ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ tó kàn ń ṣe kinní bàbá yẹn ò ṣe anything the same thing náà òun ló repeat ara ẹ̀ pẹ̀lú ti bàbá búbù pípé ó ń lọ sí hospital ní gbogbo ìgbà ó ń ṣe kinní kan ní gbogbo ìgbà kí ló fi yàtọ̀ pẹ̀lú eléyìí kí ló fi yàtọ̀ bọ́ ọmọ Yorùbá kan máa ní ẹ jẹ́ ká support ọmọ Yorùbá ti dì débẹ̀ ní kinní kan tó bá débẹ̀ tó bá kúrò ńbẹ̀ kí la fẹ́ ṣe kóníkálukú kan ra máa
ṣe ẹ máa dá everything sí méjì nísìnyí ni ẹ bá dẹ̀ dá sí méjì ẹ ṣáà máa wò ó ṣáà wípé ẹ ti mọ̀ wípé níbi tá à ń lọ yìí sìn hope díẹ̀díẹ̀ ló wà bọ̀ níbi tá à ń lọ yìí tó bá di lẹ́yìn èlé I'm pretty sure pé náà o there's a lot tó ń ṣẹlẹ̀ náà ẹ jẹ́ ká sáré lọ gbọ́ nǹkan tí obìnrin yìí sọ tó bá jẹ́ pé gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa àwọn artists actor whatever wa bọ́n ṣe jáde nírùsì kán bẹ̀rẹ̀ sí ní máa fi èrò inú wọn wọ̀n òun bá dà kán join àwọn tó ń sọ̀rọ̀ sókè lọ́wọ́lọ́wọ́ wọn bá ti á tiẹ̀ lè ṣe nǹkan kan tó jẹ́ pé wá jẹ́ pé pàtó nǹkan báyìí náà máa ṣe wípọ́n tiẹ̀ kààbò ìgbó because tó bá ti bẹ̀rẹ̀ sí ní kààbò láti fi gbé ìyìn wọlé ó tún máa make sense but ìbò work eléyìí ò work tọ̀hún ò work ìgbádà work tọ̀hún kí ló dé gangan. now ẹ jẹ́ ká sáré lọ wo nǹkan tí ẹni tá a mọ̀ bẹ́ẹ̀ ni mo wọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ ká wá fi wé àwọn nǹkan tó jẹ́ wípé I never shop ló ń ṣe kiri pẹ̀lú àwọn olóṣèlú let's go there bójú tí ń tì wọ́n ń sìn yín ojú tí ń tì wọ́n ara ti máa ń lọ wọn láti campaign fáwọn olóṣèlú àyàfi àwọn nǹkan tó jẹ́ wípé mi ò kí ẹ̀ nǹkan tó bá wọn anybody ni kò sọ let's go. Now, here is where the mockery becomes painful. This same Nigerian government that acts confused in Issa, this same government can suddenly move with speed when it wants to. When River State politics became a national movie, the presidency didn't say we are still monitoring. It declared a state of emergency, full force, full broadcast suspensions, caretaker administration, one hand, no mistake. So Nigeria has emergency energy when it's politically urgent. But when villagers are being chased out of their homes like it's happening in Sokoto right now, suddenly it's complex. We have to be careful about the way that we handle this thing. Is River State more Nigerian than Sokoto State? Do northern villagers not deserve the same urgency? And then there's Kanu Namdi. Whatever your opinion about Kanu, this is a fact the world can read. Nnamdi Kanu was adopted all the way from Kenya and brings a man back, but Nigeria cannot reach Issa LGA, Issa local government area, and secure villages from a man who is already inside of Nigeria. How can we not do something that simple, but we can bring a man back all the way from Kenya? A man that is in Nigeria cannot be arrested by Nigeria. So I must ask, is Kenya closer than Sokoto? Or is it truth that this government becomes a lion only when the target is political, but becomes a mouse when the victims are ordinary people? Which is correct? And let's not pretend Nigeria doesn't have the capacity. No, we do. Nigeria's Senate approved President Tinubu's request to deploy troops to Benin Republic after a coup. So we do have capacity, and we know that we do. It was a coup attempt, and that Nigerian fighters' jets carried out airstrikes to help thwart the coup bid. So Nigeria can move fighter jets. Yeah, we can. And we can move them not just around Nigeria, but across the borders of Nigeria. Nigeria can respond fast to protect a neighbor's presidency, but cannot move that fast to protect people in Issa. A country that can protect democracy in Benin, but cannot protect Nigerians in Sokoto. A government that can declare emergency for politics, but cannot declare urgency for human lives. Let me paint the human picture, because sometimes we argue because of policies, we argue policies until the blood becomes abstract. A mother in Issa is not thinking about federal structure. She's thinking, if they come. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi, mo kí wá pé àkóbójú ọjọ́ ṣe rí òtítọ́ ọ̀rọ̀ lélẹ́yìí. Òtítọ́ ọ̀rọ̀ kóró òkí la fẹ́ ṣe. Bọ́ àní fòdọ́wọ́ wípé a tún sọ lélẹ́yìí o. Àní tó bá jẹ́ wípé bó ṣe ń ṣẹlẹ̀ yìí ni àwọn pásítọ̀ wa làwọn náà ó ń ṣe ìfẹ̀hónúhàn ní bóyá bíi 3 days ago ntì ó ń ṣe lọ lọ́wọ́lọ́wọ́ yìí ntì bóyá ti on the 10 bí nǹkan náà ti bẹ̀rẹ̀ torí wípé a ní kẹ́ jẹ́ kán ka kínní yìí
kọ́ má kà ní ọwọ́ kí gbogbo èèyàn máa rí báyìí ẹ nítorí iná bàbá Bọ́lá Ahmed Tinubu ó lè gbé iná sínú kinní tán fi mílíọ̀nù láti fi ṣe bùbátà sínú Aso Rock bọ̀ iná tẹ fẹ́ fi ka ìbò ẹ̀dẹ̀ ń ṣe ẹ̀dẹ̀ fi ń nà wá lójú báyìí àní èyí tó ṣẹlẹ̀ ṣebí Túndé Bákàrè bàbá wa Bọ́lá Ahmed Tinubu and so on and so forth ṣùgbọ́n jáde nígbà kan bóyá bíi 12 years ago táwọn náà ní ìgbà tìlú ti ẹ̀dá táwọn ní kò dáńgbà yẹn àṣé ó ti máa padà wá worst pásítọ̀ mélòó lẹ rí ìsìn tó sọ̀rọ̀ àwọn opponent mélòó gan ló jáde àwọn Àtíkù àwọn Òbí àwọn gbogbo wọn bẹ́ẹ̀ yàtọ̀ sí Ṣòwòrẹ ká máa ń rí tó máa ń sọ̀rọ̀ torí pé gbogbo wọn the same thing ni wọ́n lẹ́yìn ilẹ̀kùn ni àwọn ń lọ́bì lọ́wọ́ ara wọn ni wọ́n jọ ń lọ́bì lọ́wọ́ ara wọn ni because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni báwo ló yẹ kó rí báyìí ìyá bàbá mi gbọ́n mi àtàbúrò ni àlọ́ Olúbàdàn ṣe bẹ̀bẹ̀ wọ́n lè ìgbọ́n máa ṣe bẹ̀bẹ̀ lọ sí ni tó bá ń pé méjì mẹ́ta tó gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn ọmọ òtítọ́ bọ̀ àti ẹ̀ ti lè bá gómìnà sọ́gbọ́n wọn ò ní kinní ẹ̀ wọn ò ní courage ẹ̀ ìwọ Olúbàdàn Olúbàdàn ṣe bẹ̀bẹ̀ ó dẹ̀ máa túbọ̀ ṣe bẹ̀bẹ̀ sí ẹ̀mí ọlá bàbá yẹn Ọlọ́run á jẹ́ kó pẹ́ fún wa á pẹ́ lórí ìtẹ́ bàbá mọ nǹkan tó tọ́ torí wípé wọ́n ti wà láwọn ipò tójú wọn kálé tó káta tọmọ bọyìn ṣe gbogbo everything bọlá wípé èèyàn kọ́kọ́ ló mú wọn olóṣèlú kọ́kọ́ ló mú wọn dé ipò yìí owó yìí dẹ̀ ti wà mímọ̀ ìyànjú ti wà táwọn bá fẹ́ wọlé Tinubu àwọn òṣìṣẹ́ nígbà kíw first class náà máa bá débẹ̀ just name it òun náà ṣe lè sọ̀rọ̀ òun náà ṣe lè tètè bá wa rí ti bàbá wa ṣe Sunday Igboho ṣe òun ló fà á ọdún ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o akí bàbá wa Ọ̀jájá akí wọn wípé wọn kú iṣẹ́ àti gbogbo àwọn ọba náà tó ń gbìyànjú bọ̀ iṣẹ́ tán tí Elédùmarè tó ti parí tó ti finish àwọn yẹn l'Elédùmarè ti ń lò bí bàbá wa kún ṣe débẹ̀ ó kàn ṣe kí ni iṣẹ́ yẹn kàn ó kàn parí ni nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn tó máa jẹ́ wípé lágbára lọ́wọ́ Elédùmarè àṣẹ yẹn máa padà tí ò bá tiẹ̀ padà tán àṣẹ á padà sẹ́nu àwọn bàbá wa tó máa fi dẹni àpọ́nlé láwùjọ torí pé wọ́n mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ pé kòròfo làwọn òun náà ṣe máa ń sọ̀rọ̀ àsọtán náà ṣe máa ń hùwà ìwà kínní kan náà ṣe máa ṣàǹbíyé tó behave normal bẹ́ẹ̀ ni wọ́n behave normal torí pé wọ́n rí wípé tí ò bá jáde àti ìròkèrè kí la fi yàtọ̀ sára kò sáṣẹ àlèdáṣe nǹkan kan táwa máa ṣe léyàn láti gbàṣẹ lọ́wọ́ lágbájá táwa máa ṣe léyàn láti ṣe kíníkan you know torí ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa ẹ̀yin ni màmá bá èmi náà lẹ màmá rí èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín ayé ọpẹ́ yọ ọ̀gá ńlá Dr. Zabby now ẹ má gbàgbé láti bá wa ṣe ẹ má gbàgbé láti bá wa tarí ẹ síwájú please and please ẹ bá wa fi comment sílẹ̀ ẹ dẹ̀ bá wa ṣe kí ni ẹ bá wa tẹ like ọ̀fẹ́ nígbàlà bẹ́ẹ̀ náà ni mo wà lórí Facebook náà nìyẹn Very Dark Lady Zabby ẹ ló bá mi ẹ follow mi lórí Facebook náà agbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa bíbẹ̀ la máa mú ètò tèmi la máa mú wá sópin sí ire o ire kàbìtì ire o ire gbàgbà one love bye for now. ẹ káàbọ̀ sórí àgbàgbé Very Dark Lady Zabby ọ̀gá ńlá TV tó fohùn balẹ̀ sí ètò ilẹ̀ wa nípa òṣèlú ìgbéyàwó àti àṣà Yorùbá lọ́lọ́kan ọ̀jọ̀kan oríṣiríṣi lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì Zabby ọ̀gá ńlá TV bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ yá bá wa pín kó kárí ilé kó kárí oko Very Dark Lady ọ̀gá ńlá TV ìtúsílẹ̀ ọpọlọ àti ìtúsílẹ̀ ọkàn la dúró fún.